Olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ òṣèlú fún ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ ìyún ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́, olóyè Akin Ọ̀ṣítókun là ń sọ nípa ẹ̀. Ó mà ti sọ̀rọ̀, ó ti tú àṣírí ńlá nípa ohun tó fa ìjà àti èdè-àìyedè láàrin ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna tó wà látìmọ́lé àwọn àjọ Economic Financial Crime Commission EFCC dásìkò tí àṣàkójọpọ̀ ròyìn yìí èèyàn Malam Nasir El-Rufai tí Akin Ọ̀ṣítókun sì jẹ́ kó di mọ̀ pé ìjà àti ọ̀tá àárín Tinubu pẹ̀lú El-Rufai ó lọ́dún 2007 ìní wàhálà náà ló bẹ̀rẹ̀. Ẹ rántí wípé ọjọ́ ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ 16 nínú oṣù kejì ọdún 2026, the 16th of February 2026, ó ní àwọn àjọ EFCC ni wọ́n ti El-Rufai mọ́lé lásìkò tó lọ jẹ́ ìpè wọn lórí ẹ̀sùn jẹgúdújẹrá àti ìṣòwò ìlú báṣubàṣu tí ìjọba ìpínlẹ̀ Kaduna àti ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Kaduna tí wọ́n fi kàn án. Ṣá bó tilẹ̀ jẹ́ pé El-Rufai ti pariwo ìpè nítorí pé òun gbógun ti Tinubu ni wọ́n ṣe ń fìyà jẹ òun, àtìlẹ́yìn àṣírí tó tú nípa olùdámọ̀ràn lórí ètò ààbò fún ìjọba Nàìjíríà ìyẹn National Security Adviser Malam Nuhu Ribadu. Ṣùgbọ́n Akin Ọ̀ṣítókun ti tú àṣírí ohun tó fa wàhálà láàrin Tinubu àti El-Rufai gan. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe, olóyè Akin Ọ̀ṣítókun jẹ́ kó di mọ̀ pé lọ́dún 2007 lásìkò tí Tinubu tó gbé ìjọba sílẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó, ẹni ó ṣe ìwádìí kan wípé ọmọ Haúsá wo ni òun lè lò láti ṣe ààrẹ lọ́dún 2007 lẹ́yìn tí ọmọ Yorùbá olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó bá gbé ìjọba sílẹ̀. Ó ní níṣe ni àwọn ìgbìmọ̀ àti Tinubu gbé dìde láti ṣe ìwádìí, wọ́n dìbò wọ́n sì rí pé Ribadu ni àwọn èèyàn fọwọ́ sí pé òun gan ló lẹ́tọ̀ọ́ tó sì ní ọpọlọ jù láti di ààrẹ. Ó ní eléyìí inú mà bí El-Rufai nínú, ó látìgbà náà sì ni ọ̀tá òun àti Tinubu ti bẹ̀rẹ̀. Ó ní báyìí ni Tinubu nínú fa Ribadu mọ́ra tó sì fi ṣe olùdíje fún ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú Action Congress ìyún AC ní ayé ìgbà tí ẹgbẹ́ náà tí kò tí ì darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ṣá Akin Ọ̀ṣítókun ní nígbà tí ó tó wá di àsìkò ètò ìdìbò ọdún 2023 lẹ́yìn tí Tinubu jáwé olúborí, ó ní bí El-Rufai gbogbo èrò ẹni pé Tinubu yóò fòun ṣe mínísítà èyí tí yóò jẹ́ kóun ní agbára tóun yóò sì di ààrẹ lẹ́yìn Tinubu. Ṣùgbọ́n níbi wọn ṣe fi ṣe mínísítà tó torí pé Ribadu ní Tinubu fún ní ipò tó ga jù ìyún ipò National Security Adviser. Látìgbà náà inú El-Rufai ò ti dùn tí ọ̀rọ̀ náà tó sì ń di wàhálà ńlá láàrin wọn àti Tinubu.